bàbá yìí ti sọ̀rọ̀ rí tó jẹ́ pé nígbà tí mo gbá wọn ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe nígbà yẹn inú bí mi mo sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Adéifá yìí sì bínú báyìí o Adéifá ṣé bí ẹ̀kọ́ ni ìṣẹ̀ṣe ń kọ́ wa ṣé ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà ṣé ìṣẹ̀ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà ṣé ìṣẹ̀ṣe máa ń wú àgbàlagbà nílẹ̀ bàbá Fátómilọ́lá kì í so oníṣẹ̀ṣe. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ quick one ẹ jẹ́ kí n ṣe torí lákọ̀ọ́kọ́ náà adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tàná tèní ọba títí ayé àìnípẹ̀kun rí ìrọ̀kẹ́ tí wọ́n fún mi àtayé ṣe mo kíra mi kú oríire mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ifá ń jẹ́ ní ìsìn Adéifá ìwàlẹ̀sìn tẹ́ ẹ yọ fún mi tí ẹ kí mi fún oyè tí wọ́n fi mí jẹ mi ò joyè rí láyé mi oyè yẹn ń sìn mí ń wí o ìgbà mi ń bẹ tí èèyàn bá ń jẹ́ orúkọ tórúkọ yẹn ò bá tí ì nítumọ̀ sí kò ní kí ẹni tí ó jẹ́ onísábàbí orúkọ yẹn mú kí ìjọ alábọ̀là nílùú ti Mọ́sífàlẹ́ tí irúnmọlẹ̀ lò wọ́n láti jẹ́ kí wọ́n díye inú ìrìn àjò bẹ́ẹ̀ pẹ̀lú mi pé ìjọ náà ní bàjẹ́ ìṣẹ̀ṣe ò sì ní bàjẹ́ kárí gbogbo àgbáláyé àti bí ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ tí ẹ lórí ọ̀fẹ́ láti rí mi à ń ṣe ọ́ ní mu toyè náà ni o inú wáṣà ń dún náà ni pé àtayé ṣe ìṣẹ̀ṣe Olódùmarè ọmọ àdọ́wọ́ rẹ̀ mo kí púpọ̀ mo kí Ìgbárúnmọlẹ̀ mo kí bàbá mo kí ìyá mo kí ṣẹ̀dá tó jẹ́ kí ayódìyẹ inú orúkọ náà pẹ̀lú mi lẹ́ẹ̀kan sí torí pé ọmọ ẹlòmíì ní jẹ́ jápátá ọmọ ẹlòmíì ní jẹ́ forífọ́gò ọmọ ẹlòmíì ní sì ń jẹ́ jákọ́mú àtorúkọ tó pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jígà àáké ni wọ́n fi ń lọ ọmọ ẹlòmíì ṣùgbọ́n kí wọ́n tó sọ pé lágbájá àtayé ṣe ni ẹ yóò láwọn kan ìwà méjì eléyìí tí ayé rí mọ̀ọ́yàn kó Olódùmarè kó má jẹ́ kémi náà jọra mi lójú gbogbo ohun tí yóò wá fa ìrìn àjò tó ń sọ pé o kì í ṣe àtayé ṣe o ọ̀bàyéjẹ́ ni Ọkírùnmọlẹ̀ kọ́ mọ̀jẹ̀ kọ́ jẹ́ pín mi ìrọ̀kẹ́ tí wọ́n fún mi rèé o ẹ ṣe èyí tí mo fẹ́ sọ àwọn èèyàn ò tiẹ̀ jẹ́ kí kétì mi kó lélẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá Fátómilọ́lá tí wọ́n sọ lórí interview tí wọ́n ṣe bàbá Fátómilọ́lá ẹ dákun nítorí Olódùmarè àkọ́kọ́ mo ń sọ ní yanya ní gbogbo ayé pé ẹ kì í ṣe oníṣẹ̀ṣe ṣé àwọn àpòrí afẹ́fẹ́ ni mo ti ń sọ̀rọ̀ ṣé rí gbogbo àwa tajàtajà gbogbo àwa tá a jẹ́ tajàtajà tá a bá wò pé ojú ìpawó afẹ́ fi ìrìn àjò bẹ́ẹ̀ afẹ́ fi tajà ẹ dákun ṣé rí tí èèyàn bá jẹ́ǹjẹ́ ẹ̀rọ tó bá yó ebi ó padà tó pa Ọ̀rúnmìlà ní ká tètè délé ayé ọ̀sọ́pá gbàlè nìyàn bàbá yìí ti sọ̀rọ̀ rí tó jẹ́ pé nígbà tí mo gbá wọn ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe nígbà yẹn inú bí mi mo sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Adéifá yìí sì bínú báyìí o Adéifá ṣé bí ẹ̀kọ́ ni ìṣẹ̀ṣe ń kọ́ wa ṣé ẹ̀kọ́ máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà ṣé ìṣẹ̀ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà ṣé ìṣẹ̀ṣe máa ń wú àgbàlagbà nílẹ̀ bàbá Fátómilọ́lá kì í so oníṣẹ̀ṣe tí wọ́n bá wá jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n lè pè mí ìbéèrè mẹ́ta ń bẹ tí màá bi wọ́n bí èèyàn bá jẹ́ oníṣẹ̀ṣe tí ó bá ti jẹ́ ọlẹ́sìn oníṣẹ̀ṣe kọ́ ìṣòro ọ̀pẹ ó yàtọ̀ sí ìṣòwò ọ̀pẹ oníṣòwò ló jẹ́ oníṣẹ̀ṣe tí ń ṣẹ̀sìn tó sì ń jẹ́ méje kó bàjẹ́ ṣùgbọ́n oníṣòwò lórí àtijẹ ni yóò torí owó yóò torí àtijẹ a wò pé bá a bá sọ yìí kò sí tí ó ṣẹlẹ̀ àkókò tí wà láwà àwọn ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n dépò aṣáájú tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n dépò ọlá tọ́lọ́dùmarè ó bá jẹ́ kí wọ́n tájú ẹni ìṣáájú ó yé Olódùmarè ó yé Irúnmọlẹ̀ o bàbá Fátómilọ́lá kò sí àpẹẹrẹ ẹ̀kọ́ ìrìn àjò kankan tí ayé lè kọ́ lára yín tá a fi lè sọ pé oníṣẹ̀ṣe ni ẹ dákun nítorí Olódùmarè
ohun tí ènìyàn bá mọ̀ kò yá gbàdá o a béèrè ọ̀nà síre kì í ṣìnà adífá fún didi kúrì tí í ṣe baálé ọjà ṣe rí ìlànà owó tíátà tẹ gbé dání ẹ mọ̀ ẹ́ ṣe o ẹ sì ju ẹni tọ́lọ́run ọba tó fi rán ṣùgbọ́n tí àjò ìmọ̀ tí bá ti ń débi ìṣẹ̀ṣe láwọn àyè àlàyé ìrìn àjò kan ẹ dákun bàbá ẹ dákun gbogbo èyí tẹ́ ń sọ yẹn bálá blue bálá ní kọjọ́ra wọn ọgbọ́n mọ̀ ń tán láyé lọ káàtì ẹ̀ wá sọ pé èyí lọ́ba kù láyé táwọn ń fìrìn àjò yín tá a fi ń ṣe àpẹẹrẹ pé àwọn aṣáájú náà rí bàbá Fátómilọ́lá kì í so oníṣẹ̀ṣe ẹ tètè táyé yẹn dúẹ̀ ok nígbà tí bẹ́ẹ̀ ṣe wà láyé yìí ẹ̀yẹ kà sọ pé tẹ́ ẹ bá kú àwọn báyìí ni ó sìnkú yín á tiẹ̀ mọ àwọn tá a mọ̀ pẹ̀lú yín gan torí pé nígbà tí bàbá Fátómilọ́lá tí ikú bá sọ pé òun pajú wọn dé tí abáré èèyàn tó bá jẹ́ babaláwo tó bá jáde lọ́jọ́ náà pọ́n fẹ́ lọ rèé sìnkú awo ẹ gbèpè láyé tó gbèpè lọ́rùn ìtọ́ba yẹ kẹ́ ẹ túnṣe láyé ẹ bá ní túnṣe láyé wọn o torí pé ńgbà tí àgbà tó máa tún sọ̀rọ̀ nísìnyí wọ́n sọ pé lágbájá wọ́n èso ọ̀bá ẹ̀sà àgbàlagbà ẹ dákun àgbàlagbà ẹ má bọ́jọ́ ọ̀la wa jẹ́ níbi tí àwọn kan bàjẹ́ dé ní àná ibẹ̀ la wà lẹ́nu yìí o làǹrà bójó láti ìráyè ṣé wá rí gbogbo ẹ̀yin olórìṣà spirituality ẹ jẹ́ kó rí yín pé téèyàn bá pa irú ẹyọ kan ọgọ́rùn-ún bíi irọ́ ìní irọ́ tí ó tó pa kí irú ẹyọ kan yẹ kọ́ mọ̀ bá ṣe já bẹ́ẹ̀ bá ń sọ pé mi ti ilé ayé dé ìdọ̀tí ni ká máa lo obì láti fi béèrè ẹ wá ń pákéjì irọ́ ẹ wá máa sọ pé spirituality téèyàn bá fẹ̀mí rìn wọ́n wá gbé ọdí agbẹdẹgbẹdẹ méjì ayé àti tọ̀run bàbá mi ìyá mi ò lè rí bẹ̀dẹ̀ tí o bá mọ̀ pé o ní agbára ìmọ̀ ìrìn àjò kan tó ń lò ló mọ̀ ní àríwá wọ́n dá dúdú irọ́ táwọn ti bí àti ti bí tí wọ́n pa inú ń dá lónìí o láyé ṣe ń padà sínú ìṣẹ̀ṣe o irọ́ wọn tí wọ́n pa tí wọ́n lè pé kò lè jà á ká sọ pé irọ́ bá ní ìṣẹ̀ṣe ni kò lè ṣẹ́kùdè ní iná àdẹ́bọ wọ́n mọ̀ ti fẹ́ parẹ́ ti pẹ́ báwo wá lẹ́yìn kan náà ṣe wá tó kóra yín jọ sábàràbì kan tẹ́ẹ̀mọ̀ sọ pé oníṣẹ̀ṣe ni yín tẹ́ẹ̀mọ̀ sọ pé ara wa ni yín tó wá jẹ́ pé ọ̀nà láti ba kinní yẹn jẹ́ lẹ̀ wá ń sànà rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o pàjẹ́ balẹ́rù mọ̀ sí kú tí wọ́n pa gbàràgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ gbogbo tá à ń ṣe yìí kò gbẹ́sẹ̀ débì kan kí lẹ fẹ́ ká ṣe gan kí ni pàtàkì tẹ́ fẹ́ ká ṣe gan bẹ́ẹ̀ bá jẹ́ babaláwo irú ẹni bẹ́ẹ̀ lè mọ́ bọ̀ Ṣàngó oh my God sáà sọ pé ṣerú orí ẹni bẹ́ẹ̀ pé sá gbogbo tó fi ní ìrìnàjò yẹn múlẹ̀ ẹ̀yin lè jáde kí ẹ sọ pé tó fi múlẹ̀ rèé ṣẹ́ni téèyàn bá fẹ́ ṣàlàyé ìṣẹ̀ṣe ìmọ̀ ló ní àdínì ẹgbẹ́ kí n lo èdè yẹn dákun torí ọlọ ẹ̀yà mi ní o àdínì ìmọ̀ ló ní ẹ̀sìn ọgbọ́n orí ògbé gbogbo tí sì ń bẹ nínú ìṣẹ̀ṣe pátá òun ló ní tó bí ló ní àkọọ́lẹ̀ ẹwọ tí ń bẹ lọ́wọ́ mi ìrọ́kẹ́ ni kí ni ń jẹ́ ìrọ́kẹ́ báwo làwọn ṣe ń lò kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ń tó bí ẹlòmí ó sọ pé ìrọ́kẹ́ rẹ̀ yóò ní gbogbo òòṣà lónìí o orí ẹni ò pé ayé ló ní bálábùlù là ń bá lọ́wọ́ olóòṣà míì lẹ́yìn ló ń gbé ìrọ́kẹ́ gẹ́gẹ́ dání báyìí lẹ́mọ̀ sọ ìrọ́kẹ́ oyè mi rèé wọ́n lẹ́ni tí ń lò rọ́kẹ́ ó ní tó fìdí ẹ̀ múlẹ̀ ó lẹ́ni tó fìdí ẹ̀ múlẹ̀ nínú Ifá ẹni bẹ́ẹ̀ bá jẹ́ ọbaláwo ó lè mọ́ bọ́ọ̀sà kò yé mi kí ló fìdí ẹ̀ rí òrìn àjò tó fi múlẹ̀ gbogbo àwa tá a sì pera ọlẹ́rìn lólórìṣà tá à ń pera pé olórìṣà ni wá tẹ́ wá sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ bọ̀ sun nílànà tẹ̀mí tí èsì lànà bíbọ àwọn tẹ́ lọ rí wá kándù ẹ rántí pé kándù tẹ́ ìránṣẹ́ sí àwọn ìran kan ni wọ́n ṣe kì í ṣẹ̀yìn ọmọ ó béèrè lọ́wọ́ yín tí gàdá padà já Ifá ní olòlò níkun erin olòlò níkun ẹfọ̀n bí olòlò kì í tán níkun ara gan adébáfọ̀ ń lò pìtàn bàbá ni ó jì sí akápò rẹ̀ lọ́rùn ìjẹ́ olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fá òwì ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìfi ń pẹ́sùrú olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fá òwì ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìsì fi ń pẹ́sùrú olòlò ògbóhùn mi ní ohun tẹ́mi fá òwì ńlá kápò ń fọ̀ olòlò ògbóhùn mi ní ọdún ìlà ní tí èèyàn bá ń parọ́ mọ́ ọ̀rọ̀ ọ̀hún ó ní ara mọ́ ń lò nínú ọpọ́n ni
kí ló dé tá à ń sọ bálábùlù bàbá Fátómilọ́lá kì í so oníṣẹ̀ṣe àwọn wo ni ó sìnkú yín mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pé kírísítẹ̀nì ó sìnkú yín ẹ declare church ibi tẹ́ ń lọ ibo lẹ ti ń jọ́sìn ṣé a nílé ìjọsìn ni tá a mọ̀ yín òṣèlú orí tíátà la mọ̀ yín fún tó bá jẹ́ pé nílànà ti ṣẹ̀ṣẹ̀ ní ti fá ni wọn ò dé bẹ́ẹ̀ ẹ kúkú ti sọ náà pé kọ̀ọ̀kan kí babaláwo lésùlé ẹ̀yin ò sì lésùlé bẹ́ẹ̀ bá lésùlé ẹ tẹ́ ẹ bá declare rẹ̀ fàyè ṣẹ̀ṣẹ̀ ìbò ni yín ni kí ni oníkìní ti yín gan ọmọ awúwo lẹ kọ́ ní fárí ta lẹni tó dìde lábẹ́ yín pé lágbájá lọ́mọ awò mi tí mo kọ́ pé lágbájá ọ̀rọ̀ tí mo ń sọ fún yín o tẹ ní ọ̀sọ́rọ̀ mbẹ́ èyí táwa ń ṣe tó pé àwọn tá a kọ́ lélẹ́yìí kò sẹ́nì kankan tọ́jọ́ máa wo yín fún àbàdà tẹ́ ẹ kọ́ rí bẹ́ẹ̀ bá ń bẹ nínú ẹlẹ́kọ̀ọ́ láyé irú àwa yìí ó ti kẹ́kọ̀ọ́ dọ́dọ̀ yín o tá a bá jáde tá a bá léèyàn kì í so oníṣẹ̀ṣe irú ẹni bí ó tó jókòó pé a jẹ́ pé wọn ò ní ẹ̀kọ́ ni bàbá Fátómilọ́lá yìí so oníṣẹ̀ṣe o gbogbo tí wọ́n máa ń sọ nípa àṣẹ̀ṣe pátá ìwé Fágún wà ní ẹ̀ka o gbogbo tí wọ́n máa ń sọ nípa àṣẹ̀ṣe pátá àtẹnugbọ́ ni o kì í ṣe pé wọ́n kọ tá a lọ gá wọn tọ́kọ́ wọn nífá tá a lọ gá wọn tọ́kọ́ wọn nímọ̀ bẹ́ẹ̀ bá tẹfá tẹ torí pé tẹfá tẹ torí tẹ́yìn náà sọ pé ẹ ti dáwọ́ pẹ̀lú ìrìn àjò ìmọ̀ tíátà tí ẹ ń ṣe ẹ dúró sọ́nà ọbẹ̀ ẹnìkan kan ọ̀bá yín dùn ún ṣùgbọ́n tí ń jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ láì tiẹ̀ tí ì kà wọn bàbá irú àwa tá a jọmọ̀ yìí a mọ ntọ́ tó yàtọ̀ sí ti ọ̀tọ̀ o ẹni táyé bá kàn iná ní jẹ́ bàbá wa Àràbà ló tún fẹ̀ bàbá wa Àwórì ni kábíyèsí Àràbà ẹ bá ní pé bàbá Fátómilọ́lá ẹ bá ní bà wọ́n níwọ̀ gbogbo ẹni tọ́rọ̀ wọn bá kàn tẹ́ ẹ bá ní pè wọ́n sákèsì ọ̀nà táwa lè mọ̀ tá a mọ̀ tá a fi lè pè wọ́n la fi ń sọ yìí tọ́rọ̀ wa bá wá jọmọ́ pé a ti wá sọ̀rọ̀ pẹ̀lú ìbínú tàbá bá sọ bí ò ti da ẹ forí jì mí bàbá Fátómilọ́lá ọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ tí ń sọ̀hún ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ti jù bá ń lọ mo fẹ́ sọ̀rọ̀ ṣe rí àwa tá a jẹ́ olórìṣà pàápàá jùlọ tá à ń bẹ lórí TikTok ìgbà míì ń bẹ tá a bá kàn ń wò wá á mọ̀ wò wá pé ẹjọ́ wọn sì mọ̀ fà á lọ à ń ṣe yánmọ̀yánmọ̀ gan o ṣe pé tí a bá ṣe láwọ́ bo àwọn ìrìn àjò kọ̀ọ̀kan ẹlòmíì lè sọ pé ọ̀rọ̀ babaláwo onígbéraga ni wọ́n kò sí ìta àṣẹ tí máa jọ wọ́n lójú gbogbo ń táwa náà bá fi fún ayé ní omi ọgbọ́n omi ìmọ̀mú ẹ jẹ́ ká jẹ́ ń tó fìdí múlẹ̀ ṣé rí ńgbà mí ń bẹ o lè gbọ́ngbọ́n ọgbọ́n tó ọgbọ́n yẹn bó o ṣe gbọ́n ọgbọ́n ni tó wá ọgbọ́n ibòmíì náà láti tó fi kún kọ́ wá jọgbọ́n méjì tó wá ọgbọ́n ibòmíì náà láti tó fi kún kọ́ wá di ọgbọ́n mẹ́ta nígbà tó bá wá mú ọgbọ́n mẹ́ta tí wọ́n nìkan tó bá ń lò ní gbogbo ojú ẹni tó bá ti ń ṣe nǹkan ọmọ sọ pé lágbájá nímọ̀ ní tòótọ́ ìgbà míì bẹ́tẹ́ pé bẹ́ẹ̀ ti ń ṣe nǹkan lẹ́kùn ọ̀dọ̀ tí ń yẹ kọ́ jẹ́ pé wà á tún rí bòmíì tó sọ pé bí ẹ ṣe ń ṣe ní abala bí ọ̀dà jù tọ̀dọ̀ tiwa lọ ẹ dákun èmi bẹ̀ wá mọ̀rọ̀ wá gbogbo àwọn tá a jó níṣẹ́ tó bá jẹ́ pé fẹ́ ṣẹ̀ṣẹ̀ la bá ní tí kì í bá ṣe fẹ́ owó ẹ jẹ́ ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ ká jẹ́ ìṣòro ní tòótọ́ ká má jẹ́ ìṣòwò nítorí owó nítorí àtijẹ nítorí àtimu wọ́n bẹ̀ wá mọ̀rọ̀ wá bàbá Fátómilọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kùn nípa ọ̀rọ̀ tí ẹ sọ lórí interview yẹn tá a bá ní ká gbé báyìí ká yọ ọmọ tó gbọ́ bí gbọ́ jẹ́ pé à ń fàbùkù kàgbàlagbà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ tó bá jẹ́ pé ìgbà tí wọ́n bá dẹ́pọ̀ fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín bó bá jẹ́ pé ọkàn bá gáǹgbà náà ẹ lè ní wọ́n padà wá kí lẹ fẹ́ bí mi èèyàn dẹ̀ sọ láàrin ara èèyàn ọ̀rọ̀ sísọ ẹyin ni tó bá ti fọ́ kì í ṣe é kó mọ́ irú yín ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ká máa sọ pé kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ ni mo ṣe ń sọ yìí pé ìfi tí àkíyèsí ni kò yẹ kí irú yín sọ̀rọ̀ kò jẹ́ pé àwa máa sọ pé ọyẹ ìjà fèpè tí tèpètèpè tí rárá bàbá ibi tọ́lọ́run bá gbé yín gàdé nú ayé kéré o bẹ̀ntín o ọlọ́run bá lọ́mọ máa ṣe yín bẹ́ẹ̀ o ṣùgbọ́n ààyè yẹn a lè máa mẹ̀ǹtẹ́ rẹ̀ náà lọ táyọ̀ fi sọ pé lágbájá inú onímọ̀ inú ọ̀jọ̀gbọ́n tẹ bá fẹ́ kọ̀wé kódà ẹ forúkọ rẹ̀ kúnwé ayé ọmọ pé pàtàkì ni ẹ dákun bàbá Fátómilọ́lá ẹ dákun torí pé nígbà tí wọ́n fẹ́ ba Ògbóni jẹ́ ìgbà ẹni tí ń jẹ́ Reform Ògbóni Fraternity ń ló dìde Reform Ògbóni Fraternity ẹ má jẹ́ sọ púpọ̀ nípa rẹ̀ ìrìn àjò yẹn ṣùgbọ́n gbogbo ń tá a bá ṣe
ká ṣe pẹ̀lú ìfẹ́ ìṣẹ̀ṣe ká má ṣe pẹ̀lú ìfẹ́ tówó. Olódùmarè á ràn wá lọ́wọ́ á tù á bà fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ mi ò yí padà, Babawo Atáyéṣe Adéifá Ìwà Lẹ̀sìn. Ire o.